ẹ̀yin content creators àti blogger àti page owner ẹ má mọ̀ rìpọ́ọ̀tù kéèsì àwọn obìnrin táwọn ọkọ wọn nà mọ́ honestly ẹ má máa rìpọ́ọ̀tù àwọn kéèsì yẹn mọ́ ẹ má máa fi péèjì yín rìpọ́ọ̀tù kéèsì mọ́ madam you see Deborah something ní orí péèjì tí mo ti rí fídíò gẹ́ẹ̀kan tán lẹ́kọ̀ọ́ ẹ̀ náà mo ti pe àǹtí yẹn ní àárọ̀ yìí ẹ má máa rìpọ́ọ̀tù ṣé ẹ rí obìnrin tán bá nà tí nínà yẹn bá ṣú á ti kúrò níbẹ̀ kì í sọjọ́ tó nà tẹ́yìn rí yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní nà unfortunately tẹ́yìn bá bá propaganda ẹ̀ tẹ́ ẹ gbé káàkiri at the end of the day ó máa lẹ́yìn lẹ́lé òun kúrò nílé ọkọ ni gbogbo ṣan tẹ́yìn máa ràn out of the fact pé ẹ nífẹ̀ẹ́ ẹ lọ́ọ̀fù ẹ fẹ́ kó jìyà mọ́ òun ò ní rí bẹ́ẹ̀ there are cases like that tó jẹ́ pé a rí àwọn tó obìnrin tán náà tán dẹ̀ lọ mú pé kán mọ̀nà mọ́ tó ṣe pé fúnra obìnrin yẹn ló padà fẹ̀sùn kàn yá oníyàá yẹn pé ìyá yẹn fẹ́ mọ́ fọ́kọ òun ni tó ṣe pé gbogbo àwọn ará àdúgbò gan-an wá dìde sí pé ọ̀rọ̀ tó sọ yẹn ju ẹnu ẹ lọ ẹni tó ń sèvù ẹ from pé kán mọ́ nà ẹ pa ó wá nítorí kó lè mọ fọ́kọ ẹ ló ṣe ní kó kúrò lọ́dọ̀ ọkọ ẹ mélòó àti rẹ́ni tán lọ fẹjọ́ sùn ọlọ́pàá pé àwọn ẹni yìí wọ́n nara wọn pa tọ́lọ́pàá dé tó lọ́kọ̀ òun ò náà tá a bá tiẹ̀ fíù pé òkè as a patriotic citizen tán bá hanra wọn lè mọ̀ tọ́lọ́pàá bá dé ẹ̀yin tẹ́ wà ládùúgbò náà ni wọ́n question you can go to police station as an anonymous pé àwọn ẹni yìí threat to life ní gbígbé tán jọ ń gbé àwọn agbófinró àmọ́ step tán máa take bẹ́ẹ̀ kó single-handedly lọ torí bọnú jà ibi táwọn méjèèjì ti ń jà tó wá torí bọbẹ̀ ìyá arúgbó kan tó lọ làjà àwọn ọkọ àtìyàwó wọ́n fìdí ìyá yẹn jálẹ̀ báyìí ìyá yẹn ò dìde mọ́ after 2 years tí ìyá yẹn lò kó tó kú inú ìrora nìyá oníyà ti lò 2 years plus tó lò lẹ́yìn incident yẹn torí látijọ́ tán ti fọwọ́ tí ìyá yẹn tó ti fìdí jálẹ̀ ìyá yẹn ò lè dìde mọ́ àwọn ọkọ àtìyàwó tán sì máa dóra wọn jọ yẹn ọmọ kékeré pàápàá jùlọ tó kó ti dùn mọ́ ọmọ kékeré tó kó ti dùn mọ́ tán fún ní good parenting ọmọ tó jẹ́ pé ọmọ gan lòun ó sì yẹ kó sì wà lábẹ́ ẹ̀kọ́ tó ti di gbádàgbọ̀n gbálé ọkọ lọ tọkọ wa náà tí ò níṣẹ́ tí ò lábọ̀ ta ni ò ṣàìmọ̀ pé yà ni ó padà jorí ìyẹn kó lé ọkọ yẹn tọkọ wa náà tẹ́yìn wa lọ ní àhẹ́mọ́jò jìyà gbé ẹ bá wa post ẹ̀ kò sí nǹkan kan tẹ́ni yẹn lẹ́ ṣe àìmọye gẹ́ẹ̀ kan báyìí tí Reverend William kan báyìí gbá àti ẹ̀ láwọn yẹn zìnà náà ń ṣe zìnà làwọn yẹn ń ṣe wọn jù wọn ń ṣọkọ àtìyàwó last year February lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó gbà tó gbowó lọ́wọ́ ẹ̀ orí péjì mi láti rọra wọ́wọ́ díẹ̀ fọmọ gẹ́ẹ̀ yẹn single mother ni later ló sọ fún mi pé kí n dákun kí n bò ń delete fídíò yẹn èmi mo ní láàmì ò ní delete ẹ̀ there's another woman tó náà wá tójú ọkọ ẹ̀ tó send the voice note sí mi after 6 months ó padà lọ wá link voice note yẹn pé kí n jọ kí n bò ń delete ẹ̀ pé àwọn èèyàn tán gbọ́ story yẹn wọ́n ń bú òun pé àlẹ́ ọlọ́run kúkú ti gbẹ̀san òun kí ló dé tóun tó wá ń lọ sọ so majority àwọn obìnrin yẹn bẹ́ẹ̀ ṣe ní kán mọ́ nà wọ́n mọ́ yẹn kò dénú wọn wọ́n ṣe ń nà wọ́n yẹn no like honestly mi ìsọ̀rọ̀ ironically o I'm not speaking ironically o I'm very serious with what I'm saying tí ò bá tẹ́ lọ́rùn kò ní dúró síbẹ̀ ọmọ tó ti dàgbà tó ti mọ bọ́n ṣe ń dóko tó ti mọ bọ́n ṣe ń bímọ ṣẹ́yìn lẹ máa sọ ibi tí yóò dúró sí àti ibi tí ò ní dúró sí come to think of it ẹ má report to any case of any woman tọkùnrin bá nà tọkọ bá nà ẹ má report wọn mọ́ tó bá yẹ pé wọ́n ń ṣọkọ àtìyàwó ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọkọ àtìyàwó tán jọ ń gbé tán bímọ tán ń dóra wọn tẹ wá ní wọ́n nà tẹ wá láàánú ẹ̀ ṣe yín fáìn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara yóò tàyàn lára pé wọ́n na ara wọn bẹ́ẹ̀ kò kànyàn because majority most of the cases yẹn àwọn obìnrin yẹn orí yín náà máa dẹjọ́ yẹn lé ta ló sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣe fídíò yẹn tó ń sunkún yẹn kì í sẹ́kún pé ẹ ti ń kó bọ́kọ òun ló ń sun kò ń sẹ́kún nínà yẹn ló ń sun ẹkún pé òun ò ní ọkọ yẹn òun ò ní dó ọkọ yẹn lálẹ́ yẹn ìyẹn ló ń sun toró ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe fídíò yẹn ó ṣeéṣe kán sọ fóun pé kó má sun ilé ọkùnrin yẹn jọ yẹn kó má bàa nà ń pa ẹkún pé òun ò ní rókó dó lálẹ́ ẹjọ́ yẹn ló ń sun kì í sẹ́kún pé bọ́n ṣe kó wáyà bó yẹn I'm telling you ọmọ kékeré ni
so gbogbo òrònú ìgbésí ayé the best thing fọmọdé kọmọdé ó múra síṣẹ́ tó ń ṣe kó múra sí school tó ń lọ tí ò bá dẹ̀ lọ school kó kọ́ṣẹ́ bẹ̀tọ́ ọmọdé bá ti lè bẹ̀rẹ̀ sí ní dóko gbogbo òrònú ọjọ́ ayé àwọn sex hormones yẹn wọ́n affect ọpọlọ wọn ni wọ́n ń jẹ́ kó rí wọn pé so nínà yẹn ó dùn mọ́ ni honestly àìmọye ẹ lọ bèrè I'm very sure pé fídíò tí mò ń ṣe yìí máa open comment section ẹ̀ àwọn tó má ti lọ́ọ́ bá àwọn obìnrin tán ti nà tán wá padà yí lé wọn lórí ẹ fi sí comment section majority àwọn obìnrin táwọn ọkùnrin máa ń nà yẹn kò ń tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ṣe lọ́ máa ń làjà wọn pé kán mọ́ nà wọ́n mọ́ in their heart of heart ó sì nífẹ̀ẹ́ ọkùnrin yẹn okó ọkùnrin yẹn sì ń wùdó ó sì fẹ́ dókó ẹ̀ tẹ́ ẹ bá lè lọ mú kúrò orí yín ló máa dà lé don't be surprised ó lè rí yín lọ́la kó má kí yín just waka pass mo understand the fact wípé nígbà míì tá bá ra àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn especially tá bá ní platform tá lè fi propagate ẹ̀ a fẹ́ wò pé àjẹ́ help ọmọbìnrin ẹ̀yin lẹ máa rí bí help ẹ̀yin lẹ máa rí tẹ́ ń ṣe yẹn bí ìrànlọ́wọ́ òun ò rí bí help ó rí bí pé ń kó bá òun ni so ẹni tó bá fẹ́ nà fọ́ lójú ẹ jẹ́ kán nà fọ́ lójú is not the problem of anybody in fact ọkọ àti ìyàwó bá nara wọn tó bá lọ bẹ̀ tán bá fẹ́ jùgò fúnra wọn tí gò yẹn bá báyìí lójú sorry is your case sorry ó ní kéèsì ẹ torí wọn invite ẹ wá ó dẹ̀ sì dùn mọ́ wọn náà sì jọ ń gbé ẹ bá nílé ọkọ òun lòun ó kù sí ibẹ̀ ẹ̀rọ ọlọ́run ni tí n tó ń rí ń bẹ̀ tí ò bá ti kọjá àfaradà á jókòó bẹ̀ tí nǹkan tó ń rí ń bẹ̀ tó bá ti ju tí agbára ẹ̀ ò ká ẹ̀yin kọ́ lẹ máa sọ fún un kó kúrò tó bá fẹ́ kúrò ẹlòmíì wà tó ṣe pé bọ́n ṣe ń ná yẹn kò dùn mọ́ nínú bẹ̀ torí pé bóyá kò níṣẹ́ kò tí ì ní akọ̀yà tó rárá nǹkan tí mo ń kọ̀yà fún yàn iṣẹ́ wà ń bẹ̀ owó wà ń bẹ̀ tí ò bá tí ì lè ní akọ̀yà ó lè mọ́ tí ì ṣetán àti kúrò lọ́dọ̀ ọkọ yẹn ńgbà ẹ̀yìn wá ní ó kúrò ṣé lé yín ni ó mọ̀ kó bọ̀ pẹ̀lú ọmọ lẹ́yìn ṣé lé yín ṣé lé ọkọ yín ni ó mọ̀ bọ̀ lẹ́yìn tẹ́ lọ ní àwọn nà ó yá kó ń bẹ̀ ṣé lé yín ni ó mọ̀ gbé àwọn ọmọ tí wọ́n gboyún lábẹ́ òbí tí wọn ò níṣẹ́ tí wọn ò lábọ̀ tí wọn ò ní sátífíkẹ́ẹ̀tì tó lè fi ríṣẹ́ lọ́la ìtọ́jú wọn bá ti rí ẹjẹ́ wọn faramọ́ àwọn obìnrin míì náà wà tó jẹ́ pé wọn kì í ṣe tínéjà tọkọ náà ẹni tí tó bá ti dé stage wọn ní tí ẹ̀gún bá débi ó fẹ́ yọ nìyẹn tó bá ti dé stage ibi tágbára ẹ̀ ò bá ka mọ́ you don't need to tell her fún rẹ̀ ní ó kúrò ń bẹ̀ honourably ẹ̀yin ò dẹ̀ ní wá tira yín bọ wàhálà because àwọn tó ti fẹ́ túká tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lẹ́yìn lẹ̀ encourage rẹ̀ láti kúrò níbẹ̀ pé wọ́n nà sọ fún yín pé nínà yẹn sú òun ọmọ tẹ́ ń ṣe fídíò yẹn tẹ́ ń tó gbọ́mọ pọ̀n tọkọ ẹ̀ tẹ́ ló fọ̀rọ̀ àìmọ̀ wáyà náà yẹn ṣé gẹ́ẹ̀ yẹn ti ń sunkún tó gbọ́mọ pọ̀n yẹn sọ fún yín pé nínà yẹn sú òun ṣó ní kẹ́ bóun ṣe fídíò kẹ́ bóun gbé sáfẹ́fẹ́ nǹkan tó máa rò lẹ́mìí nìyẹn pé òun ò rán yín ṣẹ́ honestly kì í ṣe pé bí wọ́n sọ̀rọ̀ yà ironically most àwọn obìnrin táwọn ọkùnrin máa ń nà àwọn obìnrin yẹn fẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tó fẹ́ nìyẹn because ẹni tó nà ẹ́ irú gẹ̀ẹ́tẹ̀ náà yẹn tó gbọ́mọ pọ̀ yín nísìn tán náà yín nísìn ṣé ọjọ́ tán náà yìí ní first day òní lèmi torí fídíò yìí gbẹ̀gbà tí mo pe àǹtí yẹn wọ́n látàná ni ṣáná òun ni first day tí màá yẹn kọ́kọ́ nà ṣé ò ti mọ̀ nà tẹ́lẹ̀ ó ti nà ó lọ́mọ bó ṣe ẹ̀ ń dí ọ nínà tọkọ ẹ̀ nà ẹ má report ẹ má post picture àbí fídíò ẹni obìnrin tẹ́ni ọkùnrin bá nà it's not the business of anybody àwọn tó kó bá ti dùn mọ́ tán ti ń dóra wọn tí dídó ti wà láàrin wọn ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ó dá sí gbogbo ọ̀rẹ́ kí àtìyàwó ẹ̀rọ kò sí the only thing tó mú ọ̀rọ̀ ọkọ àtìyàwó mọ́ ṣe dá sí ni okó tó kó tán bá ti ń dóra wọn tọ́rọ̀ sex bá ti wà àárín èèyàn méjì ẹ má torí yín bọ̀ you have a very good page and a very good content ẹ máa ṣe content yín lọ lálàáfíà ẹ má máa rìpọ́ọ̀tù kéèsì ọkùnrin kan ní obìnrin kan ó wù ú lójókòó síbẹ̀ nínà yẹn dùn mọ́ lójókòó síbẹ̀ ẹ má jẹ́ kán ku eérú gbóná tí ìṣètì yín lẹ́yìn lórí o èmi mọ̀ nǹkan tẹ́mi ń sọ o sincerely yàtọ̀ fáwọn kéésìsì tí bá rìn kiri orí street of social media tí n bá rí pé kíní ẹ rí pé gbà mo rí fídíò yẹn n tí mo gbé sí kọ́mẹ̀ntì ẹ̀ náà ni mo gbé sí caption gbà mo share ẹ̀ lọ́dọ̀ mi ó enjoy beating yẹn ni tí ò bá dé enjoy yẹ ó mọ bí ó ṣe kúrò ń bẹ ẹ̀yin kọ́ lẹ máa kọ ẹ má torí ara yín bọ wàhálà o ẹ má torí ara yín bọ wàhálà torí tó bá kúrò ń bẹ ǹsìn tí ò bá rọ́kọ fẹ́ ó máa lẹ́yìn lẹ léun kúrò nílé ọkọ èmi ti rẹ́ni tó fẹ̀sùn kàn yá oníyà tó níyà yẹn fẹ́ mọ́ dó ọkọ òun ìyá tó ṣe pé ó lè bí ọkọ yẹn gan
ó lè bí lọ́mọ lónìí ẹ àti kí tún wá ní ṣe bá àwọn míì tán jẹ́ ìyá àgbà tán ń fẹ́ ọkùnrin kékeré wà tí sì ń búya oníyà the same ìyá tó lọ mú kúrò níbi tán ti ń nà tán ní kó wẹ̀ kó jẹun kó sinmi kó rẹ́sì àwọn ò bá pe àwọn òbí ẹ̀ àwọn ò bá tán ń ṣagbátẹrù ẹ̀ ń gbà yẹn ó dì níyàn wọn ládùúgbò ní ìsìn kò kí wọn ẹni obìnrin tó kó bá ti dùn mọ́ wọ́n sọ̀rọ̀ advice. So if you are a blogger, you are a content creator, or you are a presenter, ẹ má treat case obìnrin kankan tán bá nà mọ́ èpè làwọn obìnrin mọ́ gbé yín sẹ́ kò sẹ́ni kankan tó lè gba obìnrin lọ́wọ́ ọkùnrin tí bá nà ju òun fún rẹ̀ lọ bẹ́ẹ̀ tó bá ti wò pé o ṣì ń gbádùn okó ọkùnrin yẹn àbò ṣì ń gbádùn kankan lára ẹ̀ tó bá nà ẹ́ wàá máa combine nínà pẹ̀lú okó náà ní títí ayé ẹ̀ fi aya wèrè tó fi arí mental problem torí tẹ́ tó ń dùn ẹ bá tún nà ẹ́ o jìnnà sí mental problem bẹ́ẹ̀ ni tó ẹ má dá sí ọ̀rọ̀ obìnrin tán bá nà mọ́ àbá àìná kan yọ lójú kan kójú ẹ̀ méjèèjì dá sí lẹ́nu kó mọ̀ ọ̀run ẹ má dá sí mọ̀ yán o toró rí yín náà máa dálé ẹjọ́ tí ìṣe tí yín náà máa dìlé yín lórí tó tẹ́yìn náà bá lọ wo comment section fídíò yẹn ẹ rí gbogbo kọ́mẹ́ǹtì táwọn fáǹsì tẹ̀yìn gan kọ fún yín ẹlòmíì níṣẹ́ fẹ́ dálé wọn rú ni ẹlòmíì ní kẹ́ lọ wá kọ́ńtẹ́ǹtì ṣe kẹ́ kúrò ń bẹ̀ ẹlòmíì ní kí ló kàn yín níbẹ̀ unfortunately gẹ́ẹ̀tàn tó ń sunkún tó gbọ́mọ pọ̀ náà ó náà kúkú nílé ọkọ òun sùn kò ní nínà yẹn sùn unfortunately tẹ bá kíyèsí ẹ rí pọ́mọ kékeré ni bóyá teenager ni tàbá àwọn ọmọ young adult wọ́n ṣẹ̀ wọ age of 20 yẹn bóyá òun ni tó yóò wà nílé ìwé kó wà níbi tó ti ń kọ jáàmbù tó ti rọmọ bọ ẹ̀yìn ọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ fún yẹn lẹ́nu àná tànà sóníhun ẹ rò wípé tó má tó ráǹfààní wọn tún ní dóra wọn ẹ̀yin lẹ́wàá dàbí aláìníkìníṣẹ́ bọ́tẹ̀ èyàn ó ṣe rínu gbé pé ẹ̀yin lẹ́ ń fọn rere àwọn tó ṣe pé wọ́n ní ara àwọn ti sú àwọn ẹni tó bá fẹ́ náà tó bá fẹ́ yín lọ́rùn kó lọ yín lọ́rùn o ẹ má post anybody tán bá tọkùnrin bá tọkọ bá nà mọ́ ẹ má post ẹ̀ mọ́ most of the time àwọn commentator gan á béèrè hey Jesus is Lord I've forgotten that most of the time gan àwọn commentator yín gan wọ́n á bẹ̀ yín gan léèrè àwọn commentator yín wọ́n á bi yín léèrè pé ṣé ẹ̀yin mọ reason tán fi nà your commentators will ask you pé have you find out the reason why they beat her ọlọ́mọjà jẹ̀bi ọlọ́run gbọ́ ọlọ́mọdà wà lẹ́bi ẹ̀yin lè máa dàbí ìgbà pé ọ̀tẹ̀ èèyàn ọmọ tó lú ara ẹ̀ ń ṣe honestly ẹ má mọ̀ fi péèjì yín post ẹni obìnrin tán bá nà ẹni tó bá ń jìyà ń bì kan tán nà lẹ́gba ẹjọ́ jókòó bẹ́ẹ̀ ó dùn mọ́ lójú ó wà ń bẹ̀ kò dẹ̀ sọ fún yín pé òun ó ti sú òun torí tó bá dé tánsìn ẹni tó kó ti dùn mọ́ tí ò lè dá gbègbè ayé láìdókó tí ò bá rókódó ẹ̀yin ló máa bú ẹ̀yin ló máa rí fín kò ní ló lóore òun ní í mọ́ àǹtí kan ló lọ mú gẹ́ẹ̀ kan ní ibi tán ti ń nà tó gba ṣọ́ọ̀bù fún tó ṣe gbogbo ẹ̀ ó káṣọ fún ó ṣe gbogbo ẹ̀ wọ́n nígbà tó tó bí ọ̀sẹ̀ mélòó ló bá wọ̀ kan nu aṣọ tán kó fún ló wọ̀ làwọn bá pàdé àtòun àti bọ́yìn yẹn wọ́n ló má wọn lójú tákì báyìí wọ́n ní ò tiẹ̀ kí àwọn lọ́mọ táwọn gba ṣọ́ọ̀bù táwọn bá sanwó ọdún méjì ṣọ́ọ̀bù ń kò sí dàárọ̀ yìí ó ti padà ọ̀dọ̀ boyfriend yẹn boyfriend tiẹ̀ ní kí ṣe pọ́n ti fẹ́ ra wọn délé ọmọ kékeré tó yẹ kó wà nílé ìwé tó kó ti dùn mọ́ tó ti kó lọ́lé ọkùnrin tó ti lọ ń dókó ń bẹ́ èsì ìmọ̀ràn kí ẹ fẹ́ fún yé ni èébú ló abúdó àríyìn fín ṣẹ́ẹ̀sì mọ̀ para wa kọ̀wọ̀ sí jura wa lọ ẹni ara ẹ̀ bá kọ̀wọ̀ sí bíi tèmi báyìí èmi kọjá àyè mi lè ní ọ̀nà ẹnìkan kí n rè kí n wá gbé kámẹ́rà kí n kó tíìmù rè bẹ̀ kẹrè mọ́ yaṣẹ́ n ò lè ya fídíò n ò tiẹ̀ lè mo kó ònú ilé bí mo jòkó sí ná ẹ mọ̀ wà kápá sí ni ẹ mọ̀ post yẹn sórí péèjì yín mọ́ bíkọ́ ẹ bá lọ wo comment section yẹn ẹ rí i pé comment section yẹn gan kò favour ẹ̀yin tẹ́ ẹ post fídíò yẹn ṣe làwọn èèyàn tó ń bú yín síbẹ̀ bí ṣe máa ń rínú o gẹ́ẹ̀tì dẹ̀ ń sunkún yẹn ẹkún pé ẹ fẹ́ léun kúrò lọ́dọ̀ ọkọ tó ń rókó ẹ̀dọ́ ẹkún yẹn ló ń sun kì í ṣẹkún ẹgbà kànnà yẹn ló ń sun ẹkún okó pòun ò ní rókó dó mọ́ in ló ń sun kì í ṣe ẹkún pé bọ́n ṣe nà yẹn sincerely ẹkún okó ló ń sun ẹ má dára yín láàmú mọ́. It is well with you.